Ǹjọ́ tẹ́ bá sọ àṣírí yóò ní tú. Ọlọ́run sì ní fi pa yín. Ẹ ní jẹ̀bi o. Èyí ọbí ò tó. Èyí bá yíwọ́ ní ẹ̀ma sọ fún àṣì yẹn. Kò ní yíwọ́ fún yín. Ó yá ìṣẹ́jú mẹ́wàá ti ká wọ́n lọ. Pẹ̀lú jẹ̀wọ̀n yíyàwó àhàlùkiri àhàlùsálàm. Wọ́n náà wà níbí. Wọ́n jọ ń ṣe é pọ̀ ní. Kàmísìlì Muhammadi. Ẹ̀yọ́ náà mi. Gbogbo jàmáà àti mo wá bá. Ẹ̀yin àfáà mi tẹ̀ ń bẹ níbí. Sheikh Abdul Wahab. Oríire tẹ́ ẹ ṣe ni pé ẹ lè fún kọ ẹni tó kọ́ mọ́ṣáláṣí hàn. Àfáà mi mọ̀ọ́rẹ́ àmọ́ kò mọ olóore. Ìyẹn kọ́ mọ́ṣáláṣí fún ọ wọ́n ló wọ́n hàn ó kọ̀ ọ́n sí ọdún kó bínú wò mọ́ kírun mẹ́mọ́. Kí ni ìbànújẹ́ tó bọ̀ ọ̀sìn bí kò ti kírun ni? Kò sí ká má jẹ́ ẹgbẹ́ ìyẹn mọ́. Ó dáa tí o bá ti wá kọ́ ọkọ rẹ sí wọ́n máa kó polongo rẹ ká. Olóore mi nìyí. Olóore rẹ fi hàn wá. Bẹ́ẹ̀ kú sọ jáde ní òkè máa wọ́n tèmi lọ ní kú sára bíi. Àbí ẹni tó sì máa kí wọ́n bá wí sí ẹni tó délé ní ìsọ fún. Bẹ́ẹ̀ ni ara délé sọ fún káàdìjì ọkùnrin gíga yìí. Bẹ́ẹ̀ ti sọ lónà àpẹẹrẹ bóyá máa ga sínú ayé nù. Àmín. Sọ́dọ̀ mi gàdá tó ní bàbá rẹ̀ hàn mọ́. Ọlọ́run kò parẹ́. Wọ́n dájọ́ sí kíkìkì àjọ máa gbá bọ́ọ̀lù ni. Fúnbà tẹ̀sí ni àjọ tẹ́lẹ̀ àfọ àti kan bá yín ṣeré. Àmọ́ gbàtẹ́ kó lórí fídíò tó mú chọ́ọ̀kì ó kọ́ ọ. Àmọ́ ọ̀nà lọ tó kọ́ ọ ní ọ̀pọ̀ ni. Sọ́dọ̀ àná bí báwọn sàábé sàwádà ni. Tí wọ́n á bá ṣeré sẹ́tì wá ní kí wọ́n á pè lẹ́gbẹ̀ẹ́ wọn. Àfọ àkùrà rẹ̀ ohun tí a ń pè ọlọ́rẹ̀ ó sì wá dénú rẹ̀ ọmọ yọwọ́. Àṣìwọ́n náà ní báyìí ti látara rẹ̀. Wọ́n wá ní kí n tó máa láyé tó bá ṣe nǹkan mí. Mo lọ wí jèrè. Àìlá sọ̀rọ̀ kàmísì Muhammadi. Bàbá wa lórí ìjòkó. Bàbá wa Adéyẹmí. Ó yẹ yín. Lórí ìjòkó bàbá dáadáa. Kí ló ń pè ní gbajúmọ̀? Lágbájá ọwọ́ màálù. Ẹ̀gbọ́n ẹni táyé òní díjú tí wọ́n fi mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Ọ̀kárẹ̀ ọgbà yẹn àfáàwò orí ìwé ìlú mọ̀míká. Èyí náà dá èyí náà dá. Kò panu tó kí lásán. Al-Ma'ruf dàkejì ìṣe dáadáa. Al-Ma'ruf alẹ́túnṣí al-ihsan. Ìṣe dáadáa. Tẹ̀lé yín máa bí. Àyẹ̀wò ẹ̀kọ́ ni inna ihtimamaka bil ma'ruf ma'ruf. La shukra laka. Ìyá Ó fani àmà mọ̀tàbí. inna ihtimamaka bil ma'ruf ma'ruf. Tí ìṣe dáadáa. Lànà ìbẹ̀rù kẹ̀kẹ́ máa ń sọ náà ilaykum ma'rufan fakafi'uhu. Ti ṣe dáadáa nù. Bẹ́ẹ̀ni bá ṣe dáadáa sí ẹ̀mí dáadáa sáfún. Àbí tẹ̀wọ́ ní tẹ́bi sáfún padà. Fátì owó náà ẹ wá máa ṣàdúrà fún. Mo fẹ́ sọ̀rọ̀ ànábì ẹ̀yìn ògbó ẹ̀. Bàbá wa gbà. Kí là á fi ṣe dáadáa táwọn yẹn ti máa. Pé lágbájá ẹni rè. Nǹkan mẹ́rin náà lò tó fi mọ̀ ọ́ lẹ́ni rè. Ẹlẹ́kẹ̀ẹ́kọ́ tó sí ni nílùú wa níbí. Wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ àlìjáàhù. Èyí á máa fi ìṣerere fọ́mọ̀làkejì. Sẹ́yìn òkú lọ́wọ́ tí fún yín níbí o. Àmọ́ wọ́n fẹ́ lo yáàyì ni àbí. Á gbé yáàyì wá. Gbogbo ẹ̀dá tó bá níyì. Tẹ́lẹ̀ mi ò tí ì bá lò níbi dáadáa kàrámà tó ní iyì ló parẹ́ kan. Ẹni bíi kíni. Ìyẹn ní ìyá àti bàbá. Ó wá dọjọ́ ọ̀nà wọn ní yẹ́sà. Èyí ni ẹ lọ sí bàbá mi. Ó ti rò ó pin mi.
ọwọ́ ajẹ ní o ọwọ́ adijọ́ ànáwó ọwọ́ sálọ lásùnà ọwọ́ pa fóònù náà ṣe ẹ̀ló tọ́ni bọ́ọ̀sì dáhùn bọ́ọ̀sì wọn pè é lọ́jọ́ ní dàmbá náà. gbogbo káàdì náà ti fọ́kọ̀ rẹ sí wọn náà yá wọn ní mọ́tò ìjọ ìyàwó ó sì yọ bátìrì kúrò lẹ̀ wọ́n mọ̀ dájú mọ́tò ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n lò tí ó sì dé níbi ìyàwó tí wọ́n lè ọgbà yìí jẹ̀mọ́ mọ́tò tó ọ̀lẹ́ yáàyà ọlọ́ọ̀ lè gbà lójú bẹ́ẹ̀ rẹ̀ the journal the last self accident kò sẹ́ni tó fọlọ́pàá ó lè náàkì tó tẹ́. في جو معروف مكتوب على صوف الهوى من يفعل معروف يجزى بمثله. mo ti fi àmì sí tó pọ̀ lọ́nà lónìí. Màkìtúbọ̀. Asáré kálí ọ̀nà náà wọ́n gèyè wọ́n tó fò sí díẹ̀. A tó kọjú sí tírélà díẹ̀, a tó dọ́jì díẹ̀. Ibi tá a lò dénú. Ìlú táwọn alágbára pọ̀, wọ́n wá ṣiṣẹ́ nìkan pérétì. Owó tí wọ́n kó jọ ní gbé dọ́rùn ló bọ́ ẹlẹ́jọ́. Dáadáa tí wọ́n ṣe tá a ṣàdúrà fún ọjọ́ ìkíyà mọ̀ wọ́n rántí sí mọ́. Owó tẹ̀ ti ní. Wọ́n ní Nàìjíríà jẹ gbèsè wọn láà jẹ gbèsè nínú owó tá a lọ yá ń bẹ lápò ẹnìkan Nàìjíríà òṣèlú tó kà kópa àwọn tí ń sùn lé mọ́lẹ̀ gbèsè owó láà jẹ tí ẹnìkan pé yóò lè sọ ọgbẹ́ ni owó tá a yá tí ò wọ tírílíọ̀nù mẹ́fà àwọn tó ní mọ́nà tírílíọ̀nù bẹ́ẹ̀ bì orílẹ̀-èdè bí bá ti gbé yẹn ya wèrè craziness kẹ́hìn wá gbé sókè àwí kó wá kówó sí kó sì kún lẹ́nu hard currency àwọn àtẹ̀rẹ́ èsì sówó bí tó olú ti mú ọmọ ẹ̀dá owó ń gba èsì máa dẹ̀. gbogbo kíni septic tankerin àwọn táǹkì ńláńlá sọ mi bí tẹ́lẹ̀ mi owó ni ẹ kó bẹ̀rù ó sì kún kò ní dàbí láì. Fìjọ́wì màkìtúbọ̀ aláṣọ̀ọ́sì àwà. Ẹnikẹ́ni ẹlẹ́ẹ̀kejì, àdámi lóhùn. Àlùmọ́ọ̀lù. Èyí á fọwọ́ fowó ṣe dáadáa sáwọn èèyàn. Wúlò ní alájà wa ṣe ní ṣe. Fátímà Bíntù, Fátímà ọmọ ànábì. Ẹ̀yìn ògbó rẹ̀ ń lọ ní ìlú. معروف يجزى بمثله. Bàbá wa. Bẹ́ẹ̀ bá lówó láti òbí ṣe dáadáa. Kò ní gba ìkẹyìn ayé. Gbogbo àti òfòkàn sí pé bùkátà wọn bí yá lọ́dọ̀ rẹ̀. Wọ́n kà wá ń lé jùlọ nípa ayèrè ò bá mu. Tọ́rọ kó mọ̀ bá mu mọ́. Wọ́n tọ́ bá lẹ́yìn ayé ń dà láàmú. Wọ́n ń béèrè owó. Tára bá ní ọ́ fún tẹ́ ń béèrè. Bẹ́ẹ̀ kú ọ̀nà wọn tọrọ jẹ. Kọ́ dàbí wọn. Ìgbà lọ́ọ́ lẹ́sìn ni. المرء يعرف في الأنام بفعله. Àwọn èèyàn ń tọrọ náà lọ ní ń dọ̀ náà. Tó bá sì wọn lọ ń tọrọ kí lọ́ọ́ ṣe. Bàbá sí wọ́n ń tẹ̀lé mi. Dọ́gbọ́n ń tẹ̀lé mi mọ́. À ń tẹ̀lé yín. Torí okùn mélòó kan ní sẹ́sẹ́ ẹ̀fẹ́ ẹ̀ lè má kíra yín mọ́. À ń bọ̀rọ̀ débẹ̀. المرء يعرف Ẹni kí lè kẹta. في الأنام. Àlùkòwà. Èyí á máa fowó ṣe agbára ṣe dáadáa. Ẹni bíi kí ni? Bí kálágbára kan kọ́lé sádùúgbò yìí kó wá torí tiẹ̀ da títì. Bẹ́ẹ̀ kò pín owó fún yín o. Agbára lẹ́nu o. Àmọ́ tó ní pé kò fẹ́ kí wọ́n jèrè òun náà wá da tọ̀nà ní rẹ̀. Ìwájú ọ̀nà inú ọ̀rọ̀ fún. Dájú ilé ńlá láti ẹ̀kọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn làwọn tó kọ́. Wọ́n fẹ́ kí wọ́n jèrè àwọn náà fi jèrè ara wọn. Bójú bá dé ọkọ̀ yín jọ ń rì ní. Tó wá tán. Tiẹ̀ náà wá rì. Ó lọ mọ nǹkan mẹ́rin níta bàbá rẹ̀ fún lówó.
ìdọ́ sọ̀rọ̀ lé o tó omi ti mú mọ́tò rẹ̀ kọjá àdájì wọ́n akágbádá gbọ́ nígbà tá tó tó bá pàdé èyí á máa fagbára ara á máa fi ṣe dáadáa gbogbo alágbára tí mi ládùúgbò kápẹ́ náà ló gbọ́dọ̀ tí wọ́n lò ní tálíkà ò ní sinmi àwa ni ń bá káàkiri àmọ́jọ́ tẹ bá kú tálíkà ní ọgbẹ́ sàré tálíkà ní ó pọ̀ jù olówó mélòó ní ó kírun láti ẹgbẹ́ ìwòkú lórí pé yóò kó kú ràn wọ́n wọ́n á máa sáká. wàhásá ìlọrin. bí ìbá ṣẹlẹ̀ ipò olè yóò dé ojú ó lè gbọdọ̀ rókù tó kó fò wẹ̀rẹ̀ kí wọ́n bà ní ṣọ́ọ̀kì ní irọ́ ni. ẹ̀rẹ́ kó náà rókù tí ń sá tó bá ti kó dàgbà ló tọ́ ibà rẹ̀ tó ní lárí náà tó bá kúkú mọ̀ nílẹ̀. àwọn ẹni tí ó bá ṣe bàbá rẹ̀. fìjáwé mọ́tótó bọ̀ aláṣòfin hawa. Mansip. Èyí a máa fi ipò tó nínú ayé a máa fi sọ́rẹ́ àbí ṣe dáadáa. Ẹ̀yà àgbàlagbà ní ìṣẹ̀wò kò yí tẹ̀ dájọ́. Tọ́wọ́ tẹ̀ fẹ́ ní ajẹ́bí wàhálì fún sọ́sẹ̀ rí ní báyìí. Ẹ̀yin ẹkùn lẹ jókòó yìí. Ẹkùn gbẹ̀rẹ̀ wájú. Olóògì nínú òfin gbé kò ní ìdàjẹpọ̀. Ẹ ti dá ipò yíjọ sí wọn náà báyìí. Táwọn àfọ ní wọn lẹsẹ nísìnyí àwọn àfọ àwọn òdàsọ ìbúra wọn mọ lónìí wọn fa tolúkálùkù yá ni mo kí afọ ọ̀rọ̀ ìdò ẹni tí kò rọ ìdò àfọ mo gbá tí gan kí n gbá ní ọpọlọ yín ẹ sì so lè rọ ìdò mi ló ti jí ìdajì wa kò ní wọn bá ń wọ bá a ní sọ̀rọ̀ nítorí tó bá ṣe wọn ràn wọn lọ́dọ̀ wà lápẹ ó lọ jí mi lọ́mọ náà àbá àkọ bàbá dorí kodò bá ṣe ní ẹ̀là lókè bá ẹ jòkó àbámórí dáadáa ẹ pure ẹ mọ ẹ pious ẹ dáradára lọ́wọ́ bọ́ọ̀lù wíjèrè. máa yà fọ́ọ̀lì máa rẹ̀ fàyọ̀jì làbí mi sílíwì. jama wọn mọ̀ dáàmú àlẹ́ ẹ̀ẹ́dùnmù èèyàn máa ń fi ìmọ̀ṣẹ́ dáadáa sáwọn èèyàn yóò ti ṣe kàdé wàhábì ṣe wò tíra tẹnu kọ látara àmọ́ kò sẹ́ni tí ó kà tíra ètò ìdìbò bẹ́ẹ̀ ṣe kí o ṣe dáadáa sí àní ntara àjọ ṣe lẹ́tọ́ ṣe. wàlá tásítọ̀nà ilẹ̀ kìláàmà fáyín náà يجازون به نعماء من كان منعما ولا تستطيع إلا الكرام فإنه àwọn ọlọ́bàṣọ̀dé ní Ifọ̀ tá a pàdé ọba tí ń sọ lárúbáwá. يجازون بالنعماء من كان منعما. alukolodo ẹ sì pọ̀ mi ẹ sì dìde wá ọlọ́run ní dìde ẹ̀yìn náà. يجازون بالنعماء من كان منعما. jimá tí mọ̀nà fẹ́ wá náà fẹ́ wá sọ́fà èmi wàá dúró sí fẹ́ fẹ́ wá tí bá wálẹ̀ tí bá sì máa ń wá yín tí bá pè mo ṣàbòsí ìfẹ́. wọ́n á ti pè wọ́n mo ní mo ti fẹ́ dé bí o. wọ́n níbi táwọn ọlọ́pàá máa suspend lójú ẹsẹ̀ báyìí. Allah lọ́fi ń sáré bàbá wọn. orí ó sáré pàdé yín. ومن يتخذ عند اللئام صنيعة. ọmọ méjì nǹkan kan mẹ́ta tó jùmọ̀ dáadáa ṣíṣe ká máa lọ. jọba ẹni kí ni àkọ́kọ́. ẹ dá mi lóhùn. ayọ̀ ajílàhù hazara min fawatihi. tó o bá ṣe dáadáa kájú ṣe é. sọ̀rọ̀ àkókò mọ̀ bọ́ mọ́ ọ lọ́wọ́. tọba tó máa ṣe lásìkò tètè kọ́. tọba lọ́fọ̀ọ́ rẹ̀ ṣe bísíǹnẹ́sì olódùn ní ọ̀run. èyí bísíǹnẹ́sì ọ̀ní rí mọ́. èyí bísíǹnẹ́sì ló ti parun. èyí á yára ṣe tọ́lọ́ọ̀nì. níbi òun ṣe ibi páàdùn wọn dé tó adé ṣe máa ní ṣe.
ọ̀sìn lágbára kọ́ ṣe ń jọ́ náà ọkọ̀ pàmò jẹ́ tó mú lọ́ọ̀rìn ẹ̀ka sí ó gbọ́ sọ́wọ́n kà ó kú di wọ́n gbọ́ owó tó sí lò kà ó kú di ó kú di káì wọ́n nà ẹ̀mẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bọ́ kàwọ́ ẹlẹ́ẹ̀lọ́ tọ́tẹ́ ẹbí alájà lálùbáríkà ẹ̀ mo fẹ́ kẹ́ bí wọ́n dáadáa tí wọ́n bá tiẹ̀ wá kọ́ mọ́sálásì níjọ́ náà gbọ́dọ̀ ọmọ tó wọ́n hà sí. Dábí ló mọ̀ ni. Yára ṣe nǹkan máa tọ̀dú kó lè pọ́nmọ́ lọ́wọ́ tọ̀ níbi ìṣe mọ́. Dọ́tà wa ń kọ́ mọ́sálásí wa tá à ń kọ́ ọ̀tá kí nǹkan wọn àsáǹfẹ̀rẹ̀ jẹ̀kọ́ ni. Bàbá tó bá ṣèṣin ni kì í ṣe pé òsì láàrin alẹ́ má lè bu kánjà tó bá. Kò mọ́sálásí tèmi tó wà ní ọgbà mi àti ọgbà rẹ̀ àti mọ́sálásí plọ̀tù kan ó gbà yẹnyẹn. Yẹnyẹn tẹ fàtẹ́pùlù báyìí kò sáàyè kẹ̀kẹ́ mọ́ bẹ́ẹ̀. Ṣéṣin lè ní ó kọlu yìí. Ẹ tẹ wàá mi ẹ tó nǹkan ṣe ṣe àtàsíwì sọ́ọ̀fà àásè ọ̀ní ṣe mọ́tò àbíkú wa. Project ilé ọlọ́run máa ń kì í mọ́lẹ̀ lójijì ni. Ẹ̀rù owó máa bà ọ́ pé kí wọ́n tún mú yìí lóko lẹ́mẹ̀rin yóò wẹ̀ tó pọ̀ sí ọ̀rọ̀ lóko ní tẹ́. Ọwọ́ alẹ́ sùn sówó rẹ̀ wọ́n fẹ́ ń ṣe èṣù. Ṣé mo lè wí kejì o? Kò mọ̀ dá mi ní òun máa. Wọ́n yàtọ̀ ìfìyàrá kìrámà. Pọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe nǹkan síbi tọ́lọ́hún. Tó o fẹ́ ná owó síbi tọ́lọ́hún. Àwọn ẹni ẹ̀sà ni ọlọ́wọ́ tó náwó ní lórí. O mọ̀ gbọ́ mi náà. Ẹ mà gbọ́. Dákun, wọ́n fi ọ̀náwó sí dáhùn. Sọ ọ̀náwó ju ní báńgà lọ ni. Ọ̀náwó síbi gan ibi tí a ti ń ba ayé jẹ́ lọ́nà sí. Àwọn ọ̀náwó bá àwọn ọ̀daràn lọ sí. Owó ọlọ́mọ tó bá ti lè jó ní òhù. Irú táwọn gọ́ọ̀mẹ̀ntì ṣe. Àwọn tí wọ́n ti ta àná lọ kí wọ́n lọ dùnú wálé. Kó wá máa ta títì. Ọmọ kan wá jó ní òhù. Wọ́n á fún ní kò kẹ́ni. Àwọn alẹ́ ń sunkún. Wọ́n sì ń fún ní millions. Wọ́n ní wọ́n yẹn dì. Torí mo ṣí ara lẹ̀. Wọ́n ò fún nífe. Wọ́n wá ń taka owó. Kó lè bá ààrẹ rìn. Ẹ wá náà máa ń ṣí àyà lẹ̀. Kálukú tó kébi tó wà nù. Ẹ ń bá àwùjọ jẹ́. Ẹsẹ̀ sàwọn ẹni gidi. Àwọn ni ẹrù wọlé lórí. Ẹni bí ẹ̀wọ̀n ẹni ó dá lé kéwúrẹ̀. Bí ẹ̀wọ̀n ẹni ó dá mọ́sálásí bẹ́ẹ̀. Bí ẹ̀wọ̀n àáfà tó lọ́mọ kẹ́lọ́nà tó pọ̀. Bí ẹ̀wọ̀n ọmọ òrukàn. Bí ẹ̀wọ̀n àwọn opó. Àwọn tẹ̀lé náà fún tọ́lọ̀ kì í kú sẹ́nu. Wọ́n mọ̀ gbọ́ mi. Bàbá sẹ́yìn gbóbi ti. Tọ́ba ti gbọ́ mi bùkátà fi yá. ولا تصنع إلا الكرام فإنهم. Jàmá. Wọ́n lé lọ́bọ̀ sí ń sẹ̀sà. Tọ́ba bẹ́ẹ̀ gbé nǹkan tó ń sẹ̀sà lè àbàtà. Pẹ̀lú tọ́ba gbèsè yóò ṣèké yóò hù dáadáa. Tọ́ba gbé nǹkan sílẹ̀ tí ò dáa, àgbákò ni ó mú jáde. Ẹ̀yọ́ lówó tẹ̀ ń náwó síbi tí ò dáa, ẹ máa retí nǹkan tó ń fi sẹ́yìn lẹ́sàn. يجازون به. Ọfẹ́ kó ọmọ ọdún kan. Ọfẹ́ ṣe bẹ́ẹ̀dì fọmọ ọdún kan. Ọ̀sẹ̀ máa ti tó lé lọ́tí 500,000. Ẹ̀pà títì rẹ̀ máa wulẹ̀ ṣàdúrà kó yàn wọ́n. Nǹkan ọmọ náà jẹ ti parí ẹjọ́ náà. Síbi tó dá alẹ́ náà sí. Kálukú wa kó ọmọ wa, wọ́n ti wá fi ọtí sí ráìsì. Gbogbo ọmọ tó jẹ wọ́n ń dójú wèrè. Wọ́n fọtí sí ráìsì. Ọrùn gbòdì èsì.
àti kòló. Wọ́n ṣe garagara. Dábìlì o. ولا تصطنع إلا الكرام فإنه وليحذر من بذل المعروف باللئام. Ṣọ́ra dáadáa rẹ máa ń nà lórí ẹni tí ò wúlò. Al-li'am ẹni yẹ̀yẹ́. Làímùnù àwọn ẹni yẹ̀yẹ́. Márùn-ún wọn láwọn ẹni yẹ̀yẹ́ lórí wọ́n bà iye owó rẹ jẹ́. Ọba ìdàkùn sójọ ń jíṣẹ́ láyé tí ń sọ yìí. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń náwó náà ọmọ wèrè lórí. Ẹ dá mi lò. Kò wá sí ìrònú mi ìdí kánífà lọ. Wòrán wá fìnánsì kánífà. 5 million. Wọ́n kọ̀ọ̀rọ̀ á gún àwọn onígbò lójú. Ọ̀ jẹ̀bi nígbà kìí àwọn. Ìwọ lọ gbé lọ́dọ̀ àwọn òrukàn. Ìwọ lọ gbé lọ́dọ̀ àwọn opó. Ìwọ lọ gbé lọ́dọ̀ hospital. Empowerment ọmọ ìlú ọ̀sán skul wọn. Tó bá dọ̀nà tó di medical doctor. Tó wúlò fáwùjọ wa. ومن يتخذ عند اللئام صنيعة يظل على آثارها متندما. Ọlọ́run jẹ́ alálùbáríkà. آمين. Ẹ̀sìn àwọn sì dùn mí. ومن يتخذ عند اللئام صنيعة. Ẹni wọ́n ti ń náwó lórí àwọn ẹni yẹ̀yẹ́. يظل على آثارها متندما. Ẹ̀gbọ́n yasọ́ọ̀rù mutanaddima ala athariha. Owó tó ná ti ń yọ yóò padà sí àbámọ̀ lórí ẹ̀. الله. Nígbà tó bá dé orí kan owó ogún tó ná torí yẹn tí ẹ kó lọ sí hospital torí yẹn tí ẹ mú bó ti ẹ yí lórí torí yẹn tí ẹ mú tí ẹ gúnra wọn nígbòdékùn yóò sì àbámọ̀ torí wọn náà parẹ́ ó fi ba nǹkan tó náà jẹ ni. يظل على آثارها متندما. يظل على آثارها متندما. tó bọ́ sí wòmí. أحسن إذا كان إمكان ومقدرة. Ṣé dáadáa? Tọ́lọ̀ bá ti ní kó ṣeé ṣe fún ọ wá mọ̀kàntínlá tó sí lágbára. فلن يدوم على الإحسان إمكان. Kọ́ lówó lọ́kọ̀ lè ṣe nǹkan kò ní máa bẹ lọ́gbẹ́rẹ́. Bùkátà náà dé tọ̀ lè ṣe tọ̀ ṣe mọ́. الناس بالناس Èyí ọmọ ṣe pẹ̀lú èèyàn. ما دام الحياة بهم. Lókùn àti ẹ bá ti lẹ́mìí tí ẹ mí gbàtà bá mí la wúlò. Tába ti kú tẹ òkú ìwáyé wá ṣe nǹkan náà. والسعد لا شك تارة وتارة. Wọ́n ti ń jẹ́ oríire. Ìmọ̀ yìí ni yóò wá bá mi yóò lọ yóò wá ní. وأفضل الناس Ẹ̀tọ́ lọ́wọ́ jù làwọn èèyàn. ما بين الورى رجل. Ọ̀jọ̀ ló máa ń bẹ̀yẹ̀ lọ́wọ́ ara ọkùnrin kan ti bẹ láàrin àwọn èèyàn. يقضى على يدي للناس حاجات. Olè tó ṣe pé bùkátà àwọn èèyàn ń bí yá látara rẹ̀. Ẹ̀tọ́ lọ́lá jù. Ẹ tí bá gbọ́ bùkátà àwọn èèyàn. Ìbá lówó kó ìwé tí ó dàbí ẹ̀ẹ́dẹ́gùn ò lè kó owó rẹ̀ bí kárú náà. Òfò ní í ṣe. لا تمنعن يد المعروف عن أحد. Yádùn lè màrúfì. Yádùn lè màrúfì. Ọwọ́ rẹ̀ títa rẹ̀ wọ́ ọkọ sí dáadáa sí yẹn. Mọ́kọ̀ fẹ́ni kankan. ما دمت مقتدرا فالسعد تارة. Tó bá ti lágbára àti ṣe kò sáàmì tààrà dáadáa tó ń wo rere tó ń wo yíyí ni ó lè kú lọ́rọ̀ rẹ̀ lọ́kàn. وشكو فدايا صنع الله رجعلت Wọ́n dúpẹ́ ọ̀la ọlọ́run tó fún ọ. Tọ́lọ̀ ìṣú ìlàtí. إليك لا لك عند الناس حاجة.
حاجات Kọ́lọ̀ ń gbé dáadáa ní ọlọ́wọ́ tó máa tọrọ káàkiri ayé. الله Tí ìṣèwọ̀n lọ ń bá ara ká. Ọjọ́ dúpẹ́ kọ́lọ̀ ní kí ìrìnàjò wọn ṣe látọwọ́ rẹ̀. قد مات قوم Àká ti kú. وما ماتت مكارمهم Orin nìkan ẹ̀yẹ́ máa kọ lóde lọ gbé yòókù rẹ̀ wá. قد مات قوم وما ماتت مكارمهم وعاش قوم وهم في الناس أموات وعاش قوم وهم في الناس أموات Ọ̀pá kan jẹ́ máa kéènù. Ìyókù la mú jáde. Tó o bá tọ̀pá bọ̀ sà, ọ̀ ni mo tó wà ń bẹ̀ yìí. Tọ̀pá bọ̀ kéwù. قد مات قوم Ẹsẹ̀ ẹgbẹ́ àjò mi. وما ماتت مكارمهم Táyé ọ̀rọ̀ àmọ̀ ìyá rẹ̀ sẹ́gbẹ́ jẹ́ lọ́jọ́ ìrìn rẹ̀. وعاش قوم وهم في الناس أموات Ẹ bá wí ilé. وعاش قوم وهم في الناس أموات Kọ̀dí máa ta káwọ́mọ̀n. وما ماتت مكارمهم Àǹkà ti kú dànù. Àmọ́ dáadáa tẹ̀ ń sáyé òparun. Olùkọ́ mọ́sálásì. Olùkọ́ lè kéwì. Fẹ́fẹ́ tó ṣe ti kú. Àmọ́ handwriting wọn lórílẹ̀ ayé kò kú òdò ní. وعاش قوم Àǹkà sì ń gbáyé lọ. وهم في الناس أموات Olówó bọ́ọ̀lù gi. Olówó bọ́ọ̀lù gi. Olówó gbó. Ìyẹn ládàradà. Ó kàn ń sẹ̀mí láàrin wa ni. وعاش قوم وهم في الناس أموات Àwọn sì wọ́n láàrin àwọn èèyàn òkú ni ẹ́. الله Ayé òní rántí wọn pẹ̀lú dáadáa. Dákun mọ́ yòókù. Bàtà bá wà láyé la wúlò. وعاش قوم Ká lọ́ọ̀tì wẹ̀ bí ká kọ́ gbàdúrà. وهم